àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tó lé ojú mi ti tó kó ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀. gbogbo ojú tó ń wò wá káàkiri àgbáńláyé a kí yín pé ẹ kú dédé àsìkò yìí bẹ́ẹ̀ náà ni a ti wá bá ṣe ń wà àti dé bá ṣe ń dé àwà lọ́dọ̀ wòlíì ìnà ìránṣẹ́ Ọlọ́run wòlíì Dr. Michael Olohumbe tí wọ́n wà ní ìjọ Christ Livet àbí Lord Livet ministry ní Akínyàndé nílùú Òjòdú ṣe mọ̀ pé a ti wọnú December báyìí a ti ń súnmọ́ ọdún ti ń súnmọ́ wa ẹ̀dá dìbò bá wa kí gbogbo àwọn ará ilé lẹ́kùnrẹ́rẹ́. ní orúkọ ti Jésù gbogbo ojú tó ń rí mi gbogbo etí tó ń gbọ́ mi mo kí yín ní orúkọ Jésù àánú kó wá yín rí. Àmín Jésù. ẹ wo a ti ń fẹ́ parí ọdún yìí mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ gbogbo ohun tó jẹ́ àjálù tó ti ń bá ẹ bọ̀ látọdún tuntun lónìí ó dópin o. Àmín. èyí tó kù kọdún yìí ó parí lórúkọ Jésù ayọ̀ ni ó parí rẹ̀. Àmín. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Nǹkan tí a máa sọ lénìí ni wípé gbogbo wa láti mọ̀ wípé a ti ń súnmọ́ ọdún mìíràn December dẹ̀ la wà yìí tó ní kálukú ń ṣe kí ni ó múra ọdún mẹ́rin là ń múra àṣeyọrí. Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní òrùn tó wà lókè yìí ó sì tó aṣọ gbẹ fún ẹni tó bá mọ̀ nǹkan tó ń ṣe àbí kí ni dáàdì wa. Kí wá ní kí ni ọ̀nà téèyàn lè gbà téèyàn sì lè ṣe àṣeyọrí nínú ìwọ̀nba ọjọ́ mélòó ọ̀sẹ̀ mélòó tó kù kọ́dún yìí kó parí tí òwe yẹn tó tẹ̀lé ṣé èèyàn sì lè ṣe àṣeyọrí nínú ọdún yìí kí lọ́nà téèyàn lè gbà téèyàn fi lè ṣàṣeyọrí. ẹ ṣé olóòtú mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún nǹkan tẹ́ béèrè ṣe rí ìbéèrè tẹ́ béèrè yìí ó máa jẹ́ ó jẹ́ ìbéèrè tí gbogbo ayé tó máa nífẹ̀ẹ́ sí àti pé tí ó dẹ̀ máa mú àrùn àbí àìsàn tó jẹ́ ti ọkàn tàbí ìdààmú ọkàn kúrò ní inú ayé gbogbo ènìyàn tó bá ń gbọ́ nítorí pé ẹlòmíì ti rò pé kò lè ṣeé ṣe mọ́ even kò ń ṣe ní ìwọ̀nba tó kù yọ ọdún nìkan láti January lẹ́lòmíì káwọ́ lérí pé báwo lòun ṣe tún fẹ́ la ọdún ìjà because ó ṣe làálàá lọ́dún tó kọjá kò rí ìtumọ̀ ẹ̀rí ṣùgbọ́n lọ́dún ṣọ́ ẹ̀mí ẹ̀ títí wọnú ọdún yìí ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo èèyàn tó ń gbọ́ mi kó mọ̀ wípé èyí tó kù kí ọdún yìí parí ẹ̀rí ẹ lè rí àánú gbà ní ìtókù kí ọdún yìí parí ẹ lè rí àánú gbà nǹkan tó fi jẹ́ pé lè rí àánú gbà ni pé Bíbélì sọ̀rọ̀ kan jáde ó ní nínú ìwé 1 Samuel 30 ẹsẹ̀ karùn-ún ẹ̀ ó ní ó gba ẹ̀tọ́ Dáfídì lọ pátápátápátá èmi náà wá fẹ́ ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo èèyàn wọ́n gba ẹ̀tọ́ Dáfídì tó sì ń wá kẹ́tọ̀ ń pọ̀ sí tí ọkàn ò dẹ̀ balẹ̀ àwọn Amálẹ́kì tún wá níṣẹ́ náà kó gbogbo ẹ̀tọ́ ẹ̀ wọ́n kó láya wọ́n kó lọ́mọ wọ́n kó ní gbogbo nǹkan wọ́n kó gbogbo nǹkan tó ń kó jọ tó fẹ́ fi bíòdì orílẹ̀-èdè wọ́n kó gbogbo ẹ̀ lọ ẹ̀rí ó jẹ́ ìbànújẹ́ tó dẹ̀ sẹ́yìn táwọn èèyàn fẹ́ sọ lókùtà pa ṣùgbọ́n Bíbélì yẹn confam tó bá lọ kábẹ̀ yẹn nínú ìwé 1 Samuel chapter 30 verse 5 ó sọ̀rọ̀ ó ní Dáfídì mú ọkàn ara rẹ̀ lé nínú ara rẹ̀ first thing tí mo fẹ́ kó mọ̀ ní pé gbogbo etí tó ń gbọ́ mi mo fẹ́ kẹ́ mú ọkàn ara yín lé lọ́wọ́lọ́wọ́ báyìí tó o bá ti gbàgbọ́ mú ọkàn ara ẹ lé ní ọwọ́lọ́wọ́ báyìí bẹ̀rẹ̀ sí mú ọkàn ara ẹ lé gbogbo ẹ̀yin tẹ́ rò pé kò lè bọ́ sí mọ́ tẹ́ ti du last year tí ò bọ́ sí bí ọ̀rọ̀ yìí ti ń jáde àṣẹ máa tẹ̀lé fún etí tó bá gbọ́ tó bá dẹ̀ pamọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé ìwọ̀nba tó kù yìí ó máa fi alàjá sínú ìbùkún nínú ọdún tuntun ni ó máa fi ṣe crossover to prosperity ní ìwọ̀nba tó kù nínú ayé yìí iye ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ bá gbà iye ẹ̀yin náà ni agbára yẹn máa ṣiṣẹ́ fún gẹ́gẹ́ bí Olúwa ti fi rán mi lónìí ìbéèrè tó dáa ni Bíbélì yẹn wá sọ fún wa pé Dáfídì mú ọkàn ara rẹ̀ lé nínú ara rẹ̀ ayé lè ti máa gùn ẹ́ sórí pé àwọn kan fẹ́ sọ Dáfídì lókùtà pa àwọn kan jọ jókòó tó ní wọn expect pé wọ́n tún lè kó wọn lẹ́rú lọ wọ́n ní Dáfídì ṣe ó tán
gbogbo nǹkan tá à ń kó jọ àwọn ọmọ Èkìtì wọn ti kó lọ, àwọn tó tún lágbára jù ẹ lọ wọ́n ti kó lọ, ìwọ tájẹ́ oṣù ń bájà tájẹ́ ń bájà tẹ́mẹ̀rẹ̀ ń bájà wọ́n ti kó ẹrù ẹ lọ lótìtọ́. ṣùgbọ́n ní bí o ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi yìí má sọ ìrètí nù, jẹ́ kí ìgbàgbọ́ kó wà fún ẹ, kó mú ọkàn ara rẹ lé. torí tí Dáfídì kọ́kọ́ ṣe nìyẹn. Bíbélì sọ pé wọ́n fẹ́ sọ lókùúta pa, bó bá jẹ́ wọ ni wàá bẹ̀rẹ̀ sí jà, wàá bẹ̀rẹ̀ sí ṣàròyé, wàá bẹ̀rẹ̀ sí sọ ohunkóhun. Dáfídì ò ṣàròyé o, Dáfídì ò jà, kò bínú, kò ṣe nǹkan kan. tí Dáfídì ń sọ ni pé Bíbélì sọ pé ó mú ọkàn ara rẹ̀ lé nínú ara rẹ̀. Now Dáfídì wá sọ kinní kan, ó ní ẹ lọ mú ìsopù wá fún mi, kán bá mi béèrè lọ́wọ́ Ọlọ́run bóyá kémi kó le, bóyá kémi kó ba, ǹjẹ́ mi á rí ìgbà padà. Mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí níbikíbi tẹ́ ti ń wò mí, ǹjẹ́ ẹ rò pé ẹ ṣì lè le? ṣé ẹ ṣì lè le bá? Dáfídì náà béèrè, ṣé ẹ ṣì lè le? ṣé ẹ ṣì lè bá? mo ń béèrè, máa dá mi lóhùn nínú ẹ̀mí pé ṣé o lè bá? ṣé ẹ lè le? sọ pé màá le. ṣé ẹ lè bá? sọ pé màá bá. àti pé ṣé ẹ lè gbà á padà? ìyẹn gangan ni kéèyàn lé kò má tà, kéèyàn bá kò má tà, ṣùgbọ́n láti gbà á padà, ǹjẹ́ ẹ lè gbà á padà? ǹjẹ́ ẹ lè gbà á padà? now ẹ lè gbà á padà. èmi bá ẹ fi ohun yẹn sí pé ẹ lè gbà á padà. ní ọ̀nà tí ẹ lè fi gbà á padà rèé, ohun mo fẹ́ là fún ẹ yìí. nítorí pé nínú ìwé Nehemiah chapter 5 tó bá lọ ka Nehemiah dáadáa, ọ̀rọ̀ kan jáde ní gbogbo nǹkan tó ń ṣe nílẹ̀ Ísírẹ́lì nígbà yẹn, lẹ́yìn ìgbà tán ti wó tẹ́ḿpìlì tí wọ́n dẹ̀ tí wọ́n ti kó gbogbo Jerusalem ní ìgbèkù lọ sí Bábílónì. now Nehemiah kan náà àwọn ọmọ ìgbèkù ni ẹ̀rí, ó dẹ̀ wá rò lọ́kàn ara rẹ̀ wípé òun àwa jókòó sáàfin ọba ní Bábílónì, ìlú bàbá òun bàjẹ́, ọba fún lówó, ọba fún lọ́lá, ó dẹ̀ wá tún lu bàbá ẹ̀ ṣe. náà nígbà tó wá rí pé àwọn Ísírẹ́lì tó kù kí ló ṣẹlẹ̀, àwọn èèyàn ti kó wọn lẹ́rú, lọ́nà òun náà fi kó wọn lẹ́rú, tó dẹ̀ sẹ́yìn pé wọ́n kó aya wọn lẹ́rú, wọ́n kó ọmọ wọn lẹ́rú, wọ́n wá ti sọ gbogbo wọn di ẹrú, tó dẹ̀ sẹ́yìn pé oníkálùkù kò lè ṣe nǹkan kan fún ara rẹ̀ àfi táàsì lórí ẹnìkankan. so nígbà tí Nehemiah wá dé, Nehemiah wá pé kí ni gbogbo orú eléyìí? ẹ̀ ń kó àwọn èèyàn lẹ́rú, ẹ̀yin ara yín síra yín. now Nehemiah wá sọ fún wọn pé lónìí lọ́lọ́run fi òpin sí, lónìí bí o ṣe ń gbọ́ mi, Ọlọ́run fi òpin sí agbára tó kó ẹ lẹ́rú láti ọdún tó kọjá títí ọdún yìí. èmi ò fẹ́ sọ̀rọ̀ lórí orílẹ̀-èdè, tí wọ́n bá ń fẹ́ sọ nǹkan tó máa sọ ní pé Nàìjíríà dá, báwo lẹ ṣe fẹ́ là, ta ló fẹ́ fún ẹ lówó, ta ló fẹ́ fún ẹ lọ́lá. ẹ jẹ́ kí n sọ fún yín, àwọn tọ́lọ́run fún lówó tó ń kọ́lé nínú oṣù tó kọjá, ta ló fún wọn lówó? àwọn tọ́lọ́run fún lówó tó ń ra mọ́tò ní oṣù yìí, ta ló fún wọn? ní ìtọ́sù yìí máa parí, ẹni tí ò jẹun ó lè bọ́ ènìyàn, tí a pa màálù tá a tún ṣe rere. òye tí mo fẹ́ kó sọ nínú ẹ ni pé mú ọkàn ara rẹ le, mú ọkàn ara rẹ nínú Ọlọ́run rẹ. tó o bá ti mú ọkàn ara rẹ le, ìṣòro gan ó máa ń sá. Bíbélì sọ pé òkun rí ó sá, Jọ́dánì rí ó padà sẹ́yìn, àwọn òkè ńláńlá ń fò bí àgbò, kékékèké bí ọ̀dọ́ àgùntàn. wọ́n á béèrè lọ́wọ́ òkun, wọ́n ní kí ni orí ìwọ òkun, kí ló mú ẹ sá? ìwọ Jọ́dánì kí ló mú ẹ padà sẹ́yìn? ó ní wárìrì níwájú Olúwa gbogbo àwọn ẹ̀mí tí ó ń dẹ́rù báyìí, tó ń sọ pé o ò lè rí mú, tó ń sọ pé ó máa bọ́ lọ́wọ́ ẹ, tó ń sọ pé kò lè ṣe, lórúkọ Jésù ọ̀run kó gbé wọn mì. ní tí mo fẹ́ sọ fún ẹ, iye àwọn tá a bá máa gbàlà wọn ò ní ṣaláì má gbàgbọ́. mo fẹ́ kó gbàgbọ́, mú ọkàn ara rẹ le. Dáfídì ṣe kíní kan jọ yẹn, ó pe wòlíì ẹ bá mi béèrè ṣé mi lè le? wòlíì sọ fún un pé nílé wàá lè. ó ní ṣé mi lè bá? wòlíì sọ fún un pé ní bíbá wàá bá. ó ní ṣé màá gbà á padà? because nǹkan mẹ́ta yẹn ó wà very very important: lílé, bíbá, gbígbà padà. àwọn kan lè orí lílé náà kú sí, àwọn kan lè wọ́n bá, ṣùgbọ́n ń wọ́n bá agbára àti gbà padà kù sí fún wọn. àwọn kan lè nítorí pé mẹ́tẹ̀ẹ̀ta òun náà ti rìn nípa ẹ̀. Dáfídì rìn nípa ẹ̀, ìwọ ló rìn nípa ìkan, òun ni ò jẹ́ kó rí mú. ọ̀pọ̀lọpọ̀ yín rìn nípa méjì kò rí mú. mo fẹ́ kó rìn nípa mẹ́ta. wàá rí pé nǹkan mẹ́ta ó ní agbára: Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Bíbélì tún sọ fún wa wípé okùn ẹlẹ́lọ̀ mẹ́ta ó ní ṣòro já, okùn ẹlẹ́lọ̀ mẹ́ta ó ní ṣòro já. tí ayé bá parí iṣẹ́ èèyàn, wọ́n á ní ẹ gbé lọ sórí oríta mẹ́ta, á ní oríta mẹ́ta ló máa gbaṣẹ́ yẹn, nítorí pé wọ́n mọ̀ yìí pé gbogbo nǹkan tí wọ́n sọ yẹn, nǹkan mẹ́ta láti ọwọ́ Ọlọ́run. even tó bá sọ pé wọ́n fẹ́ wọlé awo, á ní ẹ̀kan ìkùn yẹn,
ẹ kan ìkùn yẹn ní ọ̀nà mẹ́ta, ẹ kan ìkùn yẹn wọ́n á kàn tó bá dìgbẹ́ kẹta á ní akànwọ̀ á ní wọlé, wọ́n ti mọ̀ pé ara wọn ni. ṣùgbọ́n tó o bá kàn bó jẹ́ kó kàn wọ́n ní mo fẹ́ kó kàn bó sì jẹ́ kó kàn nísìn, nítorí pé Olódùmarè ti rán mi níṣẹ́, ọ̀gá ògo rán mi níṣẹ́, abiyamọ ayé òun ọ̀run rán mi níṣẹ́, adẹ́dàá ṣẹ̀dá rán mi níṣẹ́, ẹni tó ní gbogbo ènìyàn rán mi níṣẹ́, ẹni tó wà káyé tó wà rán mi níṣẹ́, ẹni tó wà nígbà táyé wà rán mi níṣẹ́, ẹni tó tún máa wà nígbà tí ò bá sí nǹkan kan rán mi níṣẹ́. Ó rán mi níṣẹ́ kò ń ṣe sórílẹ̀-èdè Nàìjíríà tá a ti gbé bí mi, ó rán mi níṣẹ́ kò ń ṣe sí ìpìlẹ̀ Yorùbá tá a ti gbé bí mi, ó rán mi níṣẹ́ sí gbogbo orílẹ̀-èdè àgbáláyé, fún gbogbo àwọn tó bá gbàgbọ́ kán máa rí ojú rere Ọlọ́run. Jẹ́ kí n sọ fún ẹ àwọn testimony kan máa mú jáde fún ẹ nísinsìnyí, wàá mọ̀ pé ẹni tí Ọlọ́run tí Sátánì tó dẹ́rùbà láti January, Ọlọ́run sì lè dùnnú níwọ̀nba òpin. Arábìnrin kan nígbà tí inú rẹ̀ dùn, ó gbọ́, inú rẹ̀ dùn, orí ojú rere Ọlọ́run, kò lóyún rí, ó wà lé ọkọ 7 years, ó dààmú gidi. ṣó wá jẹ́ pé ẹni tó ti lọ sí ọ̀dọ̀ pásítọ̀ lágbájá, àwọn pásítọ̀ tàmẹ̀dù tásọ làkàṣègbè, ṣó wá tún wá jẹ irú èmi ọmọ kékeré ìlú jẹ kó tún wá sọ́dọ̀ rẹ̀. ṣùgbọ́n nítorí pé ẹ̀mí ìṣíníyè bá bàbá rẹ̀ gan pásítọ̀ ni, yes, pásítọ̀ nínú ìjọ CAC, bẹ́ẹ̀ ni bàbá rẹ̀. Wọ́n dẹ̀ ti gbàdúrà, ṣùgbọ́n ó dẹ̀ ti lọ káàkiri. Ọlọ́run wá sọ fún ẹnìkan, sọ fún pé wá ń bí pásítọ̀ Ọlọ́run bẹ, Ọlọ́run máa ń lo wo òun máa ń ṣe kinní kan, á kàn fi nǹkan léèyàn lọ́ba pé gbà ó ti gba nǹkan tó ń wá káàkiri, ó dẹ̀ máa rí ìyanu. Ó dẹ̀ irú pásítọ̀ tó ń wá nìyẹn. Wọ́n bá wá nígbà tó wá sínú ìjọ Ọlọ́run, ń gbòdó rí pẹpẹ, mo ní kó gorí pẹpẹ wá, mo ní kí ló fẹ́, gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún, láìṣe pé kí ló fẹ́. Ó ní ẹ wo nǹkan tó ń fẹ́ pọ̀ lọ́wọ́ Ọlọ́run. mo ní wo bébì kan ló dúró yìí, ṣé kán pàṣẹ sínú ẹ̀ nítorí pé òun fẹ́ oyún. Ó kúnlẹ̀ ó káwọ́ sókè, ó ní bẹ́ẹ̀ ni bàbá, mo ń fẹ́ oyún. mo ní ó yá wọ bébì wọnú rẹ̀ lọ, arábìnrin yìí fẹ́, ó dẹ̀ máa kẹ́ ẹ, ó máa gẹ̀ ẹ́, ó yá wọnú bẹ̀ lọ. mo dẹ̀ sọ pé wo ó ti wọnú rẹ̀. Ó wá wò pé dáàdì ṣé òun ti lóyún ni? mo ní ó ti lóyún nìyẹn. Ó ní èní tẹ fojú kàn mí lẹ́rẹ̀ ti sọ fún mi pé mo ti lóyún nìyẹn. mo ní èní yìí make sure kó lọ bá ọkọ rẹ̀ gbàgbọ́, Ọlọ́run rán mi sí ẹ, ìwọ tó ń gbọ́ mi Ọlọ́run rán mi sí ẹ. Nígbà tí inú arábìnrin yẹn dùn, wo bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, màálù wà níta nínú Christian carnival àjọ̀dún tá a fẹ́ ṣe lópin ọdún yìí, ó dìídì ra màálù odidi kan, bó tilẹ̀ jẹ́ ọmọ kékeré ni, tó jẹ́ pé ṣùgbọ́n ìṣíníyè Ọlọ́run wà fún, ó mọ bó ṣe ń dúpẹ́. Nígbà tó rí pé inú ti bẹ̀rẹ̀ sí tayọ pé dáàdì ṣé inú òun wú ni àbí kinní kan. mo ti sọ fún ẹ pé o ti lóyún, lọ sọ́dọ̀ dókítà ẹ kú confam, dókítà confam pé oyún ló wà ń bí o, oyún gbà báyìí ni. ó ní ṣé pé agbára Ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀? mo ní agbára Ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ, kò ń ṣe pé àwọn tó ti ń gbàdúrà fún ẹ ọ̀n nágbára àbí kinní kan, no, ọ̀n nágbára. Èmi lọ́lọ́run pè pé òun fẹ́ lò fún ẹni. Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé tó o bá ti rí wòlíì ẹ, òun nìkan olùrọ̀ yá tó dayọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ gba nọ́mbà, ọ̀pọ̀lọpọ̀ yín ló gba nọ́mbà tí iye yín ò ṣí, ẹ̀rí tẹ́mi Ọlọ́run ní kẹ́ gbé ìgbésẹ̀ tí iye yín ò ṣí, tó yẹ pé níṣẹ́ lè kò gba nọ́mbà náà dání. Wo nísinsìnyí jẹ́ kí iye kó ṣí, kó o bẹ̀rẹ̀ sí í pè, nítorí pé ìwọ̀nba ìtókù kí ọdún parí yìí, tó bá ti jẹ́ pé mi lọ́lọ́run lò fún ẹ, ó di dandan kó o ṣe rere, ó di dandan kó o dáhùn. Irú wait and get power lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí tí ọmọbìnrin yẹn rí, tó fi rí ojú rere Ọlọ́run, tínú ẹ̀ dùn, tó fi ra odidi màálù, tó fi ń jin ilé ìjọsìn, ipe òun náà dá sí ọ̀rọ̀ ìjọsìn. In fact, lẹ́sẹ̀kẹsẹ̀ ló sọ pé ló mọ̀ kọ ẹ̀ wá, ipe kan ṣe kí ni, kan rán aṣọ àdúrà fóun. Gbọ́ ọ̀rọ̀ mi, ìwọ tó ń gbọ́ mi níbi gbogbo, mo fẹ́ kínú ẹ dùn kọ́dún yìí tó parí, mo fẹ́ kó yin Ọlọ́run kọ́dún yìí tó parí. Wo nǹkan tó concern mi, mo ń sọ fún ẹ pé orílẹ̀-èdè dára, orílẹ̀-èdè ò dára, mi ìfẹ́ mọ̀. Nàìjíríà ló wà, Switzerland ló wà, Hong Kong ló wà, America ló wà, mi ìfẹ́ mọ̀. Ibikíbi tó bá wà, tí afẹ́fẹ́ bá ti débẹ̀, àti tí ìran pé orí mi tí mò ń sọ̀rọ̀ yìí tó ti débẹ̀, má bẹ̀rù. One thing, má bẹ̀rù, mú ọkàn ara rẹ le. Ó yá pé mi wòlíì, bí Dáfídì ò ṣe bẹ̀rù nínú 1 Samuel 30 verse 5, Dáfídì ò bẹ̀rù, ó mú ọkàn ara rẹ̀ le. Ó wá lọ ẹ pé wòlíì wá fún mi, ẹ bá mi béèrè lọ́wọ́ Ọlọ́run, ṣé màá lè bá, wọ́n ti gba gbogbo ẹ̀tọ́ mi lọ, wọ́n ti kóyàwó, wọ́n ti kó ọmọ. Ó ní màá lè bá, ó ní màá gbà padà, ó dẹ̀ lè bá.
ó dẹ̀ gbà padà. Ìwọ ló kàn láti lè bá, ìwọ ló kàn láti gbà padà. Oòrùn tó wà yìí ó ṣe tayọ máa pè ní sínsìn in tí ń bá dẹ̀ ti sọ fún ẹ wo jọ nétí àti gbọ́ iye àwọn tó gbọ́ tán gbà tán ṣe àwọn náà rí ìyanu o. Àwọn tó le tán gbà padà àwọn náà yin Ọlọ́run o. Kò ń ṣe àwọn tó le lásán. Ẹ̀yin tẹ́ ẹ gba fóònù tẹ́ ẹ pè ẹ le lásán ni. Ẹ̀yin tẹ́ ẹ gba fóònù tí ẹ̀mí Ọlọ́run sọ fún yín pé báyìí ní kẹ́ ṣe tẹ́ ẹ ṣe ẹ lé ẹ bá ṣùgbọ́n ẹ gbà padà. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ ti lé tẹ́ ẹ bá tẹ́ ẹ gbà padà òun lẹ́yìn tẹ́ ẹ pè tí ẹ̀mí Ọlọ́run tún sọ̀rọ̀ fún yín tẹ́ ẹ dẹ̀ gbégbèsè yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀yin gangan lẹ lé lẹ bá lẹ gbà padà. Ó di dandan kí gbogbo ohun tó jẹ́ ìṣòro yín kó di pẹ̀tẹ́lẹ̀. Áńgẹ́lì yẹn ti ń lọ nísìn ṣùgbọ́n níwọ̀nba tó kù ẹrù tiẹ̀ tó gbé wá tó fẹ́ gbé wọ ọdún tuntun ẹrù tiẹ̀ orí ayọ̀ ẹ tó jẹ́ kán gbé fún ẹ nínú ọdún yìí àbí ìtọ́ ẹ kán gbé fún ẹ tipẹ́ wọ́n ti ń gbé wá lọ́dọọdún wọ́n ń gbé wá ṣùgbọ́n o ò tí ì rí gbà padà. Lọ́wọ́lọ́wọ́ lẹ̀mí Ọlọ́run sọ fún mi pé níwọ̀nba ìtókù kádùn ìparí tó o bá lè pè tí n bá lè pàṣẹ yìí sínú ayé rẹ tí n bá lè sọ ohun tí o ṣe tó o bá lè ṣe tó o bá múra bí ọkùnrin ogun ó di dandan ó rí gbà padà. Ó wàá wọnú ọdún yẹn fún ìdẹ̀ra fún ìbùkún fún ìgbéga fún ìlọsíwájú fún ìṣẹ́gun fún jẹ́ kí n sọ fún ẹ àwọn tán ti ga wọ́n ti máa ń pèlò ọdún tuntun láti this year. Irú àwọn tán jẹ́ gọ́fúnà mínísítà ambassador ọ̀pọ̀lọpọ̀ orú wọn ń pè wá náà pé bàbá ẹ̀bùn Ọlọ́run wo ló wà lọ́wọ́ yín gbọ́ nísinsìnyí. Ìwọ tó ti ń gbọ́ mi níbikíbi máa pè ẹ̀bùn Ọlọ́run tó bá wà lọ́wọ́ mi n ó sọ fún ẹ tí ogun ayé rẹ yóò fi tó tọrọ ẹ yóò fi dayọ̀. Jésù Olúwa wa. Mo fẹ́ sọ àwọn nọ́mbà mi kó pe àwọn nọ́mbà yìí. Ẹ kọ nọ́mbà yìí sílẹ̀ 070 360 38757 nọ́mbà mi kan nìyẹn. WhatsApp nọ́mbà mi 091 356 42057 gbọ́ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 070 360 38757 àti 091 356 42057. Jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Ọlọ́run ti ṣe tán tó o bá ti pe nọ́mbà yẹn ó rí ìyanu. Ẹ wá gbọ́ o mo tún sì wà fún counseling bí mo ṣe jókòó yìí àwọn èèyàn wà tí mò ń counseling lọ ní everyday látago 8 títí di aago 12 sí 3 lóòjọ́. Bákan náà má gbàgbé Friday tó ń bọ̀ yìí ẹ rí ìyanu kan tó ń ṣẹlẹ̀ ní Friday yẹn kù kan ṣo. Make sure gbogbo wọn tó ti rí mi ẹ tí kíbi tó bá wà make sure táwọn tán fi wà lábúrọ̀dù ń wá sí Friday yẹn kí wá ní ẹ mo fẹ́ kó wá sí Friday ọ̀sẹ̀ yìí ìyanu ní torómi ìyanu kan wà tí a máa lò general ní fún gbogbo èèyàn kò sí pé kinní kan ọ̀fẹ́ nígbàlà. Ọlọ́run lè lo omi yẹn fún ẹ fún ìgbédìde tó bá dẹ̀ jẹ́ pé nǹkan kan wà tó yẹ kó ṣe tó bá ti rí mi 1-on-1 ẹ̀mí Ọlọ́run á tú ẹ sílẹ̀. Má gbàgbé Christian carnival wa ní àtijọ́ Christmas títí di 31st òun ni Christian carnival. Ojoojúmọ́ báyìí la máa ń yin Ọlọ́run láti Christmas ojoojúmọ́ láti aago 12 dago 6 àrọ̀lẹ́ ojoojúmọ́ títí a máa fi wọ on the 1st náà máa fún oníkálùkù ló ń jẹ gbogbo èèyàn máa jẹun wọ́n máa jó wọ́n máa yọ̀ wọ́n máa yin Ọlọ́run ìlọsíwájú a máa wà gbogbo a máa sọ pé adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ o gbogbo àwọn èèyàn á lè máa yin agbára Ọlọ́run. Ìwọ náà darapọ̀ mọ́ wa ní Christian carnival yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ràn wá lọ́wọ́ mo fi àsìkò ìsúre fún gbogbo yín lórúkọ Jésù Kristi iná ò ní tán wo yín ẹ ní ṣubú ẹ ní ṣègbé ẹ ní dànù ní orúkọ Jésù. Ẹ̀yin tá a fẹ́ fi jẹ oyè nínú ìjọ Lord God Liveth tẹ́mi Ọlọ́run yàn láti fi jẹ oyè mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí yín nítorí pé tí àwọ́ọ̀dù tá a máa gbé yẹn tó bá ti wọnú ilé ẹ ìgbàlá wọnú ilé ẹ àwọ́ọ̀dù yẹn ń ṣe àwọ́ọ̀dù lásán ẹjọ́ ẹ má gbé sínú kọ̀rọ̀ yàrá inú ọ́fíìsì yín tí gbogbo ayé máa wò ni yẹn la ṣe ná owó gidi lé lórí tí gbogbo ẹnikẹ́ni bá ti ń fojú wo àwọ́ọ̀dù yẹn ní ọ́fíìsì tí àwọ́ọ̀dù yẹn bá wọ̀ ẹ ò tó ṣì mọ́ ilé iṣẹ́ tí àwọ́ọ̀dù yẹn bá wọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ní ilé iṣẹ́ inú ilé iṣẹ́ yín lọ́fíìsì yín ò ní kẹ́ gbé sí ẹ̀yin tẹ́ ẹ bá ní ilé ọjà inú ilé ọjà yín lọ́fíìsì yín ní kẹ́ gbé sí gbogbo bí tí àwọ́ọ̀dù yẹn bá wà bó jẹ́ inú ilé ni inú ilé yìí ò ní gbóná òdì kò ní tutù òdì àlàáfíà Kristi máa wọ bẹ̀ agbára Ọlọ́run mi á lè máa ṣiṣẹ́ nínú ilé yẹn tí kò ní sí ìdààmú fẹ́ nìyẹn
mo dúpẹ́ lórí ẹ̀yin tẹ́ ti gba award yẹn tẹ́ máa gbà nínú Christmas to New Year torí ìjọ kan a máa pe orúkọ oníkálùkù ẹ̀yin tẹ́ ti torí award yẹn wá láti abroad sí Nàìjíríà mo dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ka Ọlọ́run kún ẹ dẹ̀ ka ènìyàn Ọlọ́run kún ẹ wá wò award yẹn má fi ṣeré lórúkọ Jésù ìyanu á ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ní orí ọ̀fẹ́ láti gbà á ní ọdún yìí máàṣì tuntun dé a máa wọdún tuntun tó bá máa di march àwọn èèyàn kan wà tẹ́ pé a ó tún fún ní àwọ́ọ̀dù náà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ gba ẹjọ́ ẹ dì mú Olúwa yóò gbọ́ tiwa o àárọ̀ ànúgbà nínú ìjọ wa níbi tí ìyanu yóò ti ṣẹlẹ̀ ibẹ̀ ni nọmba 8 ọmọbọgẹ̀ nọmba 8 ọmọbọgẹ̀ ní Akíọdé ní ọ̀nà Òjòdúbágà ní Lagos State nọmba 8 ọmọbọgẹ̀ ní Akíọdé ní Òjòdúbágà ní Lagos State mo fẹ́ kí gbogbo yín kẹ́ darí wá ẹ̀yin tẹ́ fẹ́ kí n gbàdúrà fún yín tẹ́ fẹ́ kí n sọ bí ìran ayé yín yóò ṣe rí fún yín ẹ má jayàn ẹ má máa ṣe mistake ẹ má máa ṣe mí kì í ṣe àwọn wòlíì tí wọ́n máa fi ọ̀rọ̀ ara sí ọ̀rọ̀ Ọlọ́run nǹkan tẹ́mi bá sọ ó lè mọ̀ ó lè má mọ̀ nǹkan tẹ́mi bá sọ òun ni final ó wà lọ́wọ́ Ọlọ́run ló máa ń ṣẹ́túyàn àní orúkọ Ọlọ́run mo fi ń bá yín sọ̀rọ̀ àti tí Ọlọ́run bá sọ fún mi tó o bá nẹ́tì ìgbọ́ tó náyà àgbàṣe ó di dandan kó dára fún ẹ ẹ̀yin tó ti sọ fún yín pé báyìí ní kẹ́ ṣe tẹ́ ń fi ọjọ́ kájọ́ tẹ́ ń foṣùkoṣù kò tí ì wọ̀ yín lára tó bá wù ẹ́ lára tó o fẹ́ kúrò lójú kan mo sọ fún ẹ ìwọ ló jẹ́ kó o kọ́kọ́ dìde ìwọ ló jẹ́ kó o kọ́kọ́ dìde lórúkọ Jésù dìde nísìn kó ọdún yìí tó parí mo fẹ́ rí testimony lèmi máa ń láìkì jù káwọn èèyàn máa dẹ́rì testimony ló mú màálù yẹn déta o testimony bẹ́ẹ̀ ni ló mú màálù inú mi dùn wípé ní on December 1st ẹnìyẹn dúpẹ́ òun pẹ̀lú ọkọ rẹ̀ wọ́n dẹ̀ gbé màálù gàgàrà wọ́n gbé wá sílé Ọlọ́run inú mi dùn mo yin Ọlọ́run lógo lórúkọ Jésù irú oore báyìí tí wọ́n náà máa tún ṣe kọ́dún yìí tó parí sínú ìjọ Ọlọ́run adébáyé Jésù Olúwa wa àmín. àmín lórúkọ Jésù ká tó lẹ́bàá gbàdúrà fún obìnrin kan bí ó ní gift lórúkọ wọn ó ní kẹ́ gbàdúrà fún wọn. mo gbàdúrà fún gift má lókè kí o àkó àlẹ́ sílà gbogbo ẹ̀tọ́ ẹ̀tọ́ fún ká wọ́n fún ẹ̀tọ́ ẹ̀ka àwọn èèyàn fún ẹ̀tọ́ ẹ̀ka àwọn alágbára òkùnkùn fún ẹ̀tọ́ ẹ̀ka gift ọ̀run á gba ẹ̀tọ́ ẹ̀ fún ẹ pè mí lẹ́yìn tẹ́ríkàsì ihun tó ṣe láyé ẹ màá sọ fún ẹ Jésù Olúwa wa. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.